A kú ọdún, a kú ìyèdún ọdún egúngún tí à ń ṣe lénìí ní Ìgbò. A dẹ̀ kú ọdún náà káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọdún la máa ṣe láyé. Oníṣẹ̀ṣe ni àwa, a dẹ̀ ń ṣèṣẹ̀ṣe ní dáadáa. Nǹkan tí a dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ máa lọ ní àlàáfíà, kẹ́ jẹ́ kẹ́ ọdún yìí kó dùn kú láyìn. Ọdún kan tá a sọ pé ní tí a kàn sọ pé a gbọ́dọ̀ ṣe òun ni pé eégún tí ò bá ti fẹ́ rí èèyàn, tàbí tó ní obìnrin ò gbọ́dọ̀ jáde tàbí ọkùnrin ò gbọ́dọ̀ jáde, ìyẹn nìkan ni ó lè fa ìdàlúrú. Oníṣẹ̀ṣe lèmi, I'm a traditionalist and I'm the custodian of tradition and culture. But any tradition or culture that might infringe on people's freedom or rights, tàbí tí ó ní káwọn èèyàn má jáde, orò tí ó bá ní kéèyàn má jáde lálẹ́ kò gbọdọ̀ ṣẹlẹ̀ ní Ìwó. Orò tí ó ní a gbọdọ̀ jáde lálẹ́ sí àárọ̀ ní aago kan sí aago kan, ìyẹn nìkan ni kò àgbàláyè ní Ìwó. Kí gbogbo èèyàn ẹ má gbé àwọn ìròyìn tí ò bá dáa. Ní tá à ń fẹ́ ní àlàáfíà, ìgbépọ̀ rere. Àlàáfíà wa ń wò. Èmi gan ni mo sanwó fún gbogbo àwọn tí mo fún àwọn oníṣẹ̀ṣe lówó, àwọn ọmọ fún lówó ọdún. Mi ì sí nílé ní ìsìn nítorí mú láti, ó yẹ kí mi gan wà ńbẹ̀ ni, ṣùgbọ́n mi ì sí nítorí pé mo wá fún ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì, nítorí ọ̀rọ̀ ìlú, nítorí ìdàgbàsókè ilẹ̀ Ìwó. Ọdún yìí a ṣọ̀pọ̀ ẹ̀ láyé nínú ayọ̀ àti àlàáfíà, yóò dáa fún mi. Ìgbà tí kábíyèsí sọ̀rọ̀ ẹ̀ làwọn kan bá bẹ́ bóde, náà bá bẹ̀rẹ̀ sí bú bàbá. Bàbá ti dẹlẹ́bọ o, bàbá ti doníṣẹ̀ṣe o, gbá kan wo kan o. Ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan yé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tàbí gbogbo ẹ̀yin tẹ́ ń bú bàbá yìí. Ṣé rí ọba? Kò sí ẹ̀sìn tí ọba máa ń yàn ní pọ̀nsìn. Ọ̀rọ̀ bàbá dàbí òbí tó bí ọmọ méjì mẹ́ta ni. Tó bá tẹ̀ nílé tó nífẹ̀ẹ́ jù nú wọn, kò gbọdọ̀ gbé lójú kí ẹbí má bàa dàrú. Bọ́bá bá tẹ̀ ní ẹ̀sìn tiẹ̀ tó yàn láàyò, kò gbọdọ̀ gbé lójú kí ìlú má bàa dàrú. Mo fẹ́ kí yẹn yé wa. Nídàkejì ẹ̀wẹ̀, tí kábíyèsí bá wá jáde tán ní àwọn náà oníṣẹ̀ṣe làwọn. Eléyìí ò túmọ̀ sí pé wọ́n ṣe ẹ̀sìn tí wọ́n ń ṣe mọ́. Bá ṣàlàyé nǹkan fún wa, ó kàn dùn mí pé ní ilẹ̀ Yorùbá lè ní ẹlòmíì ìwé tó kà kò jẹ́ kó fi bẹ́ẹ̀ ní èrò tó jinlẹ̀. Ẹlòmíì ẹ̀sìn tó gbà kò jẹ́ kó fi bẹ́ẹ̀ ní èrò tó jinlẹ̀. Kí ló ń jẹ́ ìṣẹ̀ṣe? Ìṣẹ̀ṣe ní nǹkan tí àwọn ìṣẹ̀rùn wa tí àwọn ìṣẹ̀rùn wa ń ṣe. Àwọn ìṣẹ̀rùn máa ń sọ pé àwọn wo wá ní ìṣẹ̀rùn, yẹn ni àwọn bàbá náà tó ṣẹ̀ wá sílẹ̀, tàbí ká sọ pé ìṣẹ̀ṣe túmọ̀ sí ohun tí à ń ṣe láti bàtà ti ṣẹ̀. Nínú ìṣẹ̀ṣe tá a wá ń sọ yìí, ọ̀nà mẹ́ta ló wá pín sí. Ó túmọ̀ sí gbogbo wa ló níṣẹ̀ṣe. Torí nǹkan tí àwọn ìṣẹ̀rùn wa ń ṣe tàbí nǹkan tí à ń ṣe láti bàtà ti ṣẹ̀ ló ń jẹ́ ìṣẹ̀ṣe. Nínú ìṣẹ̀ṣe láti ní àṣà. Àṣà wa pín sí oríṣiríṣi, àṣà ìwọṣọ, àṣà ìjẹun, àṣà ìkíni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ìṣẹ̀ṣe láti ní èdè Yorùbá, torí látàyé àwọn ìṣẹ̀rùn wa láti ń sọ èdè tá à ń sọ lẹ́nu. Èdè. Nínú ìṣẹ̀ṣe láti wá ní ẹ̀sìn ìbílẹ̀, ṣẹ́ni pọ́nà mẹ́ta ló yà bẹ́ẹ̀. Nínú àṣà ọ̀nà tó wá yà sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Nínú èdè, a ní èdè àjùmọ̀lò, a ní èdè àdúgbò. Nínú ẹ̀sìn ìbílẹ̀ tó wá yà sóríṣiríṣi, ó tẹ̀ máa ń pa mí lẹ́rìn nígbà táwọn kan bá ní Yorùbá ò nẹ́sìn. Kèké sí ẹ̀sìn Yorùbá, awúrúju lè fẹ́ dà sáwùjọ wa. Ó sì wá jẹ́ pé àwọn ẹ̀sìn sọ pé àwọn Lárúbáwò ò ní ẹ̀sìn, àyè sọ pé àwọn ará Ísírẹ́lì ò ní ẹ̀sìn. Mọ̀ túmọ̀ ẹ̀sìn, ìwé tá a kà ò túmọ̀ sí pé ká sọ làákàyè wa nù. Ó bá jẹ́ pòfẹ́sọ̀, ó bá jẹ́ dókítà, iye ò ní ká sọ làákàyè nù. Ṣùgbọ́n gbà míì àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe àbòsí nǹkan kò sí àwọn ẹlẹ́sìn mùsùlùmí nǹkan lélẹ̀ bá wò. Mo ti rí èèyàn tó jẹ́ ẹlẹ́sìn ọmọ Kristi tó ní Yorùbá ò ní ẹ̀sìn. Kí ni ìtumọ̀ ẹ̀sìn?
kí ló ń jẹ́ ẹ̀sìn? Ẹ̀sìn ní ọ̀nà tí a fi ń gbà wá ojú Olódùmarè tàbí ọ̀nà tí a fi ń gbà wá ojú Ọlọ́run ọba. Nǹkan tá à ń pè ní ẹ̀sìn nìyẹn. Oríṣiríṣi ọ̀nà tó ń kálùgbà wá ń gbà wá Ọlọ́run ẹ̀ ní ẹ̀sìn ẹ̀. Kò bá jẹ́ mùsùlùmí, kó jẹ́ ọmọ lẹ́yìn Kristi, kó jẹ́ oníṣẹ̀ṣe, kó jẹ́ àwọn ẹlẹ́sìn ilẹ̀ India, kó jẹ́ àwọn ẹlẹ́sìn ilẹ̀ orílẹ̀-èdè China. Ọ̀nà tó ń gbà wá ojú Ọlọ́run là ń pè ní ẹ̀sìn. Tó bá wá sọ pé Yorùbá ò ní ẹ̀sìn, sọ̀rọ̀ sọ fún mi pé kí ẹ̀sìn mùsùlùmí tó dé tàbí ẹ̀sìn ìgbàgbọ́ tó dé, Yorùbá wọn kí ń rawọ́ ẹ̀bẹ̀ sólódùmarè. Kí ló ń ṣe wá náà tá à ń da gbogbo ẹ̀rú? Kódà púpọ̀ àwọn àgbàlagbà gan tá a rò pé wọ́n máa tún máa rí nǹkan gidi sọ náà ni wọ́n tún sọ àlàbà lẹ́nu. Abájọ tí Yorùbá fi sọ pé ẹ sọ ìmọ̀ràn gbà lọ́wọ́ àgbà tó rọ̀pọ̀ àgbà ló jẹ́ pé ìranù ni wọ́n ṣe dàgbà. Ẹ wo àwọn ọmọ Yorùbá, àkókò tí a wà a nílò láti ronú. Mo ní kéèyàn má ṣẹ̀sìn tó wù ú, ṣùgbọ́n ẹ má torí ẹ̀sìn tẹ́ ń ṣe tàbí torí ìwé tẹ́ kà tàbí torí pé ẹ lajú tàbí torí pé ẹ tàtàkù ẹ lókèrè kẹ́ wá da gbogbo ẹ̀rú, kẹ́ báyé jẹ́ di àwọn tó ń bọ̀ lẹ́yìn yín. Ẹ jẹ́ á ṣọ́ra wa. Adéọmọdé ní orúkọ mi. Ẹ bá mi pín fídíò ìkiri. Ẹ má sì gbàgbé láti tẹ̀lé mi lójú òpó YouTube mi Adéọmọdé. Ó dàbọ̀.